matter of page lórí Instagram bí mo ń sọ fún yín sẹ́ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní bí àbábá ni là bá àbá rẹ̀ ni bá là Princess Ọmọwùmí Àjọkẹ́ mo rí ọ̀yà láyé ewé nation bámbá bá àbábá ni rẹ̀ ni bá là bí ọ̀lẹ láàrin àwọn tó lówó nílẹ̀ Yorùbá tó yẹ kó fàyìn ní ọwọ́ sókè ẹ wo gbèsè ayé bàbá Àríṣekọ́lá ńgbà tó wà láyé àti bàbá Adédùbú ó máa há bọ́ọ̀sì fún wọn ní gbogbo mọ̀lẹ́tẹ̀ yẹn ni ó máa fi dá wọn lókòwò láti fi empower àwọn but ìwà kan wà ní ìwà Yorùbá tí I don't understand why they cannot leave you alone leave me báwo I'm a public figure they can never leave me alone let me pay your corporate lọ́lẹ́làwà leave me alone báwo tí ó mọ̀ pé acres ló máa advertise yẹn iṣẹ́ lago wọn máa ṣe pé kọ́ they are not busy ọwọ́ wọn ò ká owó náà they are sick upstairs they are sick wọ́n jẹ́ tí wọ́n irritate mi bàjẹ́bàjẹ́ tó máa gbé nǹkan kan irritate èèyàn wọ́n ti irritate mi bàjẹ́bàjẹ́ èwo ni kẹ́ máa sọ pé ẹ fẹ́ join video ṣé mo ní kẹ́ ẹ join ni èèyàn pàṣẹ wọ́bọ̀ stop joining my video and fuck off on my platform who wants you to join you buy ẹ ilẹ̀ Yorùbá kò lè ní ìgbéga when we continue this way ilẹ̀ Yorùbá ò lè ní ìgbéga ó yẹ ká máa fara wa lọ́wọ́ gúnkè ó yẹ ká máa fara wa lọ́wọ́ gúnkè ni ṣùgbọ́n ẹni tó jẹ́ pé owó business ẹ̀ 2 million péré ni 2 million naira tó kọ̀ kó fẹ́ ẹ̀pẹ́ tó fún ẹ ní 200,000 ó máa gbà ó lẹ́yìn tó bá gbà tán ọmọ pẹ́ta ló tọrọ owó lọ́wọ́ rẹ̀ ọmọ pẹ́ chicken change owó tí máa ná lórí tébù tí máa lọ fún fàájì ìkíní àrùn Yorùbá nǹkan ò jọ yín lójú number 2 embrace ẹni tọ́lọ̀ ẹ mọ̀ pé ẹni tọ́lọ̀ ń dá lóhùn ẹni tọ́lọ̀ ti kó gbogbo ìkólọ rẹ̀ padà tówó rẹ̀ dé tẹ́ ẹ bá Oníreyọ̀ Adéṣẹ́gun Àdìgún congratulations again the new American congratulations to you my darling tí kò yẹ yín tí ó bá ń dá fún ọmọ Yorùbá kan bóyá mọ́là ló ń tà tẹ́rò pọ̀ nínú ṣọ́ọ̀bù rẹ̀ tó ń jẹun ó yẹ kẹ́ ẹ fọ́lá rẹ̀ tọrọ ni kí lẹ̀ ń wádìí owó rẹ̀ fún ẹ kúkú mọ̀ bóyá Ọlọ́run ló ṣoore ẹ wà tó fẹnu yín kó jábìn ẹ tún lòdì sí òkú Ọlọ́run kí ló dé tí àwọn ọmọ fi orí olóore tọrọ kì í ṣe bí owó àwọn tó ń kówó Nàìjíríà jẹ kọ́ ni mò ń sọ àwọn òkè alílé onílé fìbò tiẹ̀ lẹ́yìn bí tí wọ́n kọ́ ni mò ń sọ ṣe ṣe gbọ́ mi lórí Instagram tó yẹ lórí Facebook wọ́n flag gan ẹ̀rí láti 1,003 ó dẹ̀ jà ẹ jọ ẹ mọ̀ pé ọwọ́ tẹ́ fi ń ṣiṣẹ́ burúkú yẹn lè fi gbé ṣe nǹkan rere láyé yín mọ́ èpè kọ́ ẹni kí Ẹsábọ́ọ̀dù sá ó sá ẹni Ẹsábọ́ọ̀dù fọmọ kékeré lẹ̀ mo fọmọ kékeré lẹ̀ ẹ̀rí kó lórí burúkú ẹ wá tó ní ìmọ̀ gbèlé ayé ní agbára Èdùmàrè yìí ní wọ́n máa kọ rest in peace èmi ó sì jàkàrà yín ọjọ́ tó gùn gbogbooro ni mo bọ́ lọ́hùn mi dá ìyá àti bàbá mi wọ́n darúgbó kújẹkújẹ kan tó kù mọ́mí ìbọ́sẹ̀ lọ sí mo pariwo ibi ṣáàtì àná yìí mọ́ bí tẹ́ ẹ wà mo ní bí ẹ ṣì ń enjoy London lọ́wọ́ like I said problem tí Yorùbá rí mò ń sọ fún yín ẹni tó ti London dé yẹn ọkàn mi sọ pé Fúlàní kan ló pa àwọn ẹbí ló pa ọ̀rẹ́ ló pa ẹ gbọ́ ńgbà tó ṣe ayẹyẹ ká ní Fúlàní fẹ́ pa ni immediately ló ti yẹ kán ti pa bó ṣe ń bọ̀ láti airport but eléyìí ṣe ayẹyẹ wọn náwọn dignitaries wọn pọ̀ níbi pati rẹ̀ èèyàn ńláńlá ẹ mọ̀ pé pati nígbà míì irú àwọn ọmọ mi ní sẹ́yìn pé mo ṣe happy birthday fún granddaughter mi ṣé àná kọ́ ni ẹsẹ̀kẹsẹ̀ wọ́n sọ wọ́n ní mọ́mí delete it àwọn ọmọ mi ò like public fọ́tò tó ń yà fún gbogbo kíni wọ́n kún bí gan bó ṣe lọ sí water park wọn ò post ẹ̀ àwọn ọmọ wa kan wà tó borí wọn ò pariwo àwọn ọmọ kan wà tó yẹ pé orí ẹ̀ pẹ́ èèyàn mewé ni orí tèmi gan ò pariwo but nígbà tí Ọlọ́run ti sọ yìí pé kán mọ́ mi sí fún gbogbo aráyé ẹ ń pariwo pé Fúlàní ló pa ẹ mọ̀ pé àwọn agbanipa kún ilẹ̀ Yorùbá they will just kill you for no reason or they can be sent by your family wípé ó ti tìlú òyìnbó dé àti rẹkẹ rẹ̀ ó bọ̀ wá sí ìyá rẹ̀
ẹ ń pariwo Fúlàní 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 tí gbogbo ọmọ Yorùbá tó ń pa yín gangan tó ń fi ba yín gan jẹ tán pátápátá. Kí ló dé tẹ́ ẹ̀ kúkú máa sọ pé àwọn apànìyàn tẹ́ ẹ fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́? Torí pé ẹ̀ ń pariwo Fúlàní ní ìsìn, ṣé ẹ mọ̀ pé gbogbo ọmọ Yorùbá wọ́n ti ń kárí gbogbo rádaràda yẹn, wọ́n ti mọ̀ pé Fúlàní. Ṣé rí Yorùbá, you are just a one way traffic. Èmi ló yẹ kí n lọ, èmi ò sí lára Yorùbá nation, èmi ló yẹ kí n máa pariwo ìmọ̀ pé ọ̀rọ̀ mi máa ń hit gọ́ọ̀mẹ̀ntì tó fi máa ń gbé mi wá lé ilé ẹjọ́. Tí n bá pariwo lé ní pé kí ló dé lack of security tí mo wá analyse fún gọ́ọ̀mẹ̀ntì kankan báyìí wọ́n máa ń gbọ́, ọ̀rọ̀ mi máa ń dùn wọ́n, ọ̀rọ̀ mi máa ń dùn wọ́n mọ̀nà ká ẹ́. Ṣùgbọ́n ibi tí mo lè, ibi tí mo ní gbogbo Nàìjíríà lénìí, èmi ni mo popular jù as a blogger, as a speaker blogger. Èmi yẹn lẹ máa kọ́mẹ́ǹtì pé òfò ló ṣe tọmọtọmọ. Èmi ò mọ wòye níran ni mi ní kí Fúlàní ló máa pa yín, but ẹ jẹ́ ká máa ń dẹ̀ Fúlàní kan kọ́kọ́ ló ń pààyàn. Ẹ wo tó ń ṣẹlẹ̀ lọ́nà Mọ́níyà, ẹ wo tó ń ṣẹlẹ̀ lọ́nà Olódó. Ìbàdàn mo lè fi ṣe example, mi lè fi Amẹ́ríkà kì í fi ṣe example. Koko Zaria ò ti love ó kàn show love handsome bobo. I'm not using Koko Zaria to spite anybody. It's not denying it's on me when me ò gbé jáde láti ọmọ tí mo rí pé mo máa ń lo photo ẹ̀ fún every year tó bá ṣe bá dé máa ń gbé sórí Facebook. Kí wá ló ṣe yìí? Ṣé kò sì fẹ́ ẹ fi free trade sọ pé live and let other live lẹ́pẹ̀rẹ̀ ayé? I'm in a position láti máa kọrin kí n máa sunkún lé gọ́ọ̀mẹ̀ntì. Ìyá tí mo sọ pé Buhari kò wá ṣe speech, ó jáde láàrin ọjọ́ mẹ́ta. But still náà ti Tinubu náà, ó jẹ́ tí mi kí Tinubu bá ṣe live speech, you can't call me a liar. I can post any pictures. We need a live speech. Video. Bóyá ẹni tó wá sọ fún mi pé ó ti kú náà bí àwọn ń parọ́ mọ́ ni. He need to prove himself. Kí ló máa take ohun tó ń ya fọ́tò lẹ́lẹ́ ń ya fọ́tò ní London, kò sọ hospital collect lọ́nba ẹ ló nínú ilé ẹ̀ London, kí tí ò ṣe fídíò kó sọ fún ọmọ Yorùbá, kó sọ fún gbogbo àgbáyé pé I'm still alive. You are all one way traffic. Story tí máa fún yín is always authentic. Ẹ gbà bẹ́ẹ̀. It's based on the kini. Pé táwọn kan sọ yìí pé Tinubu Koko tí mo ló ti kú Koko Zaria bá mi sọ̀rọ̀ kíni my relationship with Koko Zaria got nothing to do with Tinubu. Relationship pẹ̀lú Tinubu got nothing to do with me. Ẹ yẹ ká máa respect individual opinion. Individual opinion. Blogger ni mi, Koko Zaria cannot tell me what to say. No. I can't. Just stop the fuckery. Yorùbá bí mo ṣe ń sọ. Ìlò Yorùbá ìbàgbòrò. Tẹ́ bá rí àwọn ọmọ Igbo, tẹ́ bá dé Japan, wọ́n máa ń kóra wọn wọlé ni. Mi ìfẹ́ mọ̀ bóyá drug ni wọ́n ń ṣe wọlé. Of course tó máa gbé drug wọn á mú wọn. Jẹ́ ká ṣàpè pé ọmọ Igbo máa ń ranra wọn lọ́wọ́. Ada fún Basuna Alima, only this woman death is suspicious. Why tí gbogbo yín tó ti sọ pé Fúlàní ni? Ṣé ẹ mọ̀ pé Fúlàní náà ń bẹ̀rù Yorùbá? Fúlàní gan sá fún yín, wọ́n bẹ̀rù Yorùbá. Ẹ mọ̀ bóyá bí ló pa? Ikú ẹ̀ wá suspicious sí èmi. Wọ́n ní bí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Eléyìí Fúlàní. Ṣé ẹ mọ̀ pé ọmọ Yorùbá wọ́n lè wọrúṣọ bíi Fúlàní? Àlọ́mọ Yorùbá náà wọ́n ń ta spare part èèyàn. Let me read this. This one wrote, Mother Ola, you will be surprised that mostly Yoruba and eastern part of Nigeria are doing those havoc. Ada fún yín under Fulani herdsmen. Ẹ jẹ́ má jẹ́ kán mọ orúkọ yín, wọ́n lè sọ pé ọmọ Fulani lẹ́yìn náà, wọ́n ti sọ fún mi wọ́n ní Fulani ló bí mi, pé bàbá mi Fulani ni. Why you are telling them the truth, you say you are not ọmọ Yorùbá Fulani ni. It's like rí nǹkan sọ̀rọ̀ lé lórí Facebook, everybody just want to open their mouth and talk. Ẹ̀yin fucking alligators ni. Insecurity in Nigeria does not mean any ethnics. Kò mean it.
ok àwọn àjálẹ̀ tí wọ́n bá òkú èèyàn bíi over 1,000 pẹ̀lú oríṣiríṣi báàgì tó pa ṣé fúlàní náà ló tún làjálẹ̀ àwọn ni wọ́n bí tẹ̀báwọn ọmọ tó ń sọ èdè wa nígbà tí wọ́n mú wọn tó ká kọ́ọ̀fù ebi yóò bá wọn sọ alẹ́ wíkẹ́ẹ̀dì ẹ̀ pariwo fúlàní tẹ̀ sọ gan wọn wíkẹ́ẹ̀dì tẹ̀yìn yorùbá gangan ẹ̀yìn gangan ló yẹ kó máa pè ní fúlàní ni yín not until when you shoot for somebody not until when you tẹ́ bá kọ́ọ̀tì àárẹ̀ èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ ni ó jẹ́ fúlàní nígbà tẹ́ bá dẹ̀ tó ń dáa fún tẹ̀ ń ṣépè fún olórí burúkú fúlàní náà lẹ́yìn náà yẹ kó pa yín ẹ̀rọ ọmọ ọlọ́mọ tó ṣe graduation ẹ ti lọ ní olóògùn pé kò gbọdọ̀ fi ríṣẹ́ kíyà rẹ̀ mọ́ jèrè rẹ̀ fúlàní ni yín kí ní tẹ̀ ń pariwo fúlàní ẹ̀yin yorùbá ẹ̀ ń tẹ́ láti wẹ ara yín mọ́ ẹ̀ ń tẹ́ láti wẹ ara yín mọ́ bẹ́ẹ̀ pé sẹ́ǹtì ẹ̀yin yorùbá you are more wicked than the Fulani you are heartless more than the Fulani yorùbá should be categorized as olórí fúlàní ni yín èmi ò ní ẹ mọ́ bú mi o olórí burúkú tó ti ń bú mi èmi ò ní ẹ mọ́ bú mi o oníyà ni ó gé ìtọ́jú ó lọ sí ilé ọdún ní ìsìn òun gbé ní Port Harcourt ó lọ family house nìbàdàn ó tí ì délé ó kúkú òjijì lójú ọ̀nà ṣó ń ṣe fúlàní tó ọmọ yorùbá ni àwọn tó wà náà àbí olóhùn ṣe físà fún wọn ní nàìjíríà oní travel agency ni ẹ ó ní pé 2-3 million wọ́n deposit 1 million fún ẹ wọn ò rí físà ó gbowó padà bóyá ẹni yẹn dẹ̀ lọ yá owó yẹn ní fúlàní nìyẹn ẹ̀yin yorùbá ẹ wíkẹ́ẹ̀dì bí ò dá sọ̀rọ̀ gbowó mọ́ o torí pé àwọn information tí mò ń fún wọn wọ́n ti máa ń ní fake ni everything about him I still talk to my people in Cotonou but I'm not going to keep because yorùbá fúlàní ni nígbàgbọ́ nínú ènìyàn àfi kẹ́ bá tẹ̀ nìyẹn jẹ́ tí bá ti sọ pé ìyìn tí ọ̀rọ̀ fúlàní ìyìn tí ọ̀rọ̀ Sunday Igboho dé mọ̀ yìí pé àwọn lọ́ọ̀yà Igboho wọ́n ti sọ̀rọ̀ àwọn deep speakers àwọn náà ti ń gbowó lórí Facebook ìyìn tí òye yín nìyẹn they are not telling you the fact ìyìn tó bá fẹ́ kẹ́ ẹ gbọ́ wọ́n mọ̀ pé onírọ́ ni wọ́n ń tàn yín even he need to change his lawyer but I don't want to talk about it I'm not giving you any hint mi ìfún yín ní hint kankan because mo ń fàdúrà ràn lọ́wọ́ pé tó bá bọ́ ṣóun lọ́ọ̀kì bí ara nǹkan tí ọ̀rọ̀ Sunday Igboho tí mò ń sọ fún yín yẹn bí ẹ̀yin Yorùbá ò bá ṣe Fúlàní ni ẹ fẹ́ kẹ́kẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ ń sọ and you don't know anything mo sọ fún yín pé mo ní àwọn èèyàn ńláńláńláńlá ibi òun ṣe tó lọ Nàìjíríà ni tí má lọ Nàìjíríà kò sí nǹkan kan tó lè ṣe mí Nàìjíríà ìlú kan ni mí gọ́ọ̀mẹ̀ntì gan ò ní gbé mi ìlú kan ni mí ẹ bá àwọn èèyàn ńláńláńláńlá àwọn bàbá aláyé ńláńlá tó wà lẹ́yìn ìwé nation ebi òkun láìkì kí n tó bẹ̀rẹ̀ Facebook èmi ò ń ṣe ẹni tó ń lọ sí Nàìjíríà kí ló jẹ́ kí n invest in Turkey mi ì ń ṣe ẹni tó ń lọ Nàìjíríà torí ìlú tí ò bá sí security nítorí yẹ kí n máa fi sọ̀rọ̀ lójoojúmọ́ nìyẹn pé mi bá yín dá sọ̀rọ̀ Nàìjíríà mo fọ́ lẹ́rán mọ̀ òwe yìí tẹ́ bá sọ̀rọ̀ mo gbọ́ lórí irọ́ lórí èké wàlá ibi tí kéèsì Sunday Igboho dé ó wà ní owó sí i George tó wà ní ìdíkèsè ọ̀rẹ́ nìkan ní Kútọ́nù ni tọ́jọ́ máa ń lọ club but I will not say anything ẹni pé àwọn lọ́ọ̀yà yẹn ní ìsìn they are looking for public gbogbo nǹkan tí Nàìjíríà máa ń ṣe they will use every chance to publicize themselves if the ó wà bàbá rí tí òye ẹ sọ pé àwọn barrister tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ tó ń ṣiṣẹ́ fún Sunday Igboho ni wọ́n dẹ̀ ń ṣe ṣáàtì gbogbo ìgbà ẹ bọ̀ pé wọ́n publicize ara wọn ni kẹtù wálé gbogbo yín I don't know I don't want to talk if they are really a professional kìíní they don't have to be doing live chats every time every day even nǹkan wọ́n ti ní YouTube Nigeria they don't do anything for free I mean Yorùbá they don't do anything for free ó gbọ́dọ̀ benefit wọn because they are looking àwọn tí ó popular tẹ́lẹ̀ they are looking for you talk too much Ogunlakaye ni ó pa ìyá yóò pa àwọn náà tẹ́lẹ̀ go and tell the newspaper they talk too much mọ́tò ni ó pa ẹ́ ṣé blọ́ọ̀kì ni blọ́ọ̀kì náà ok mo ti bẹ̀rẹ̀ blọ́ọ̀kì ẹ má bá mi fi rẹ́dì síwájú wọn lórí irọ́ tá à ń pariwo lórí Sunday Igboho ní kéèsì ẹ̀ ṣe wà complicated sí ibi tó bá yẹ kẹ́ ẹ̀ hàn sí
àti ṣé mi kan fún yín ẹ̀yin tẹ́ dárúkọ ẹni I don't want to talk about him but mo pe Yorùbá ló máa pa Yorùbá ló máa pa Sunday Igboho Yorùbá nation yẹn gangan ló máa pa Sunday Igboho ọmọ tí ó gbọ́n ó la máa fi ń kú falẹ̀ ọmọ tí ó gbọ́n ó la máa fi kú falẹ̀ ṣe rí ẹ̀yin Yorùbá ẹ dàbí ẹni tó kọ́kọ́ ó dàpẹ́ ẹ̀yin Yorùbá lẹ kọ́kọ́ pàdé Jésù nígbà tó jíǹde ẹ̀yin Daptin Thomas nígbà tí Jésù jíǹde tó ń lọ ó pàdé àwọn ọmọ Yorùbá lójú ọ̀nà wọn ní ìyá òṣè Jésù wọ́n wo lójú ìdè tán ti sin lánàá ọ̀jọ̀gbà tó fi máàkì hàn ìpèsè rí Yorùbá nation ẹ̀yin lẹ báyé Sunday nation jẹ ẹ̀yin lẹ báyé Sunday jẹ agọ̀dẹ́ báyé tòun náà jẹ agọ̀ ni sorry ẹ jẹ́ kí n sọ fún yín public stunt I want to be popular ẹni tó lọ́ọ́ bá kọ́ mọ́ ni ó ń lead àwọn èèyàn míì sí ọ̀nà rere ó dẹ̀ ń lead àwọn míì sínú ikú tó mo sọ fún yín yẹn especially Yorùbá ìdè tí mo dé sí Turkey ẹ mọ̀ yà àwọn ọmọ Nàìjíríà tí ó yín bẹ́ẹ̀ ni Mohammed ẹ wo àwọn ọmọ Yorùbá tó ní company ní Istanbul they wanted me to work with them mọ́mí afẹ́fẹ́ yín ṣe director afẹ́ ṣe CEO I rejected it níwájú Ọlọ́run àti mẹ́ta lọ́kàn ẹ mọ̀ tó ń tà láti ṣe ń bẹ̀ they want to use my name because I don't even work with Yoruba I keep telling them I can never work with Nigeria especially Yoruba I can't work with them I prefer to work alone ìkàlẹ̀ yín Yorùbá ó ní èmi ń talk with idiotic manner block ó ní mo talk with idiotic manner pé mo wà too proud mo wà proud because mo lówó náà mi ṣe ní proud ẹ̀yin akúṣẹ̀ gan-an ṣé wò proud akúṣẹ̀ tó comment ní ṣé wò proud bó ti comment ìwọ náà proud náà ló ṣe sọ̀rọ̀ sí mẹ́pẹ́ mo wà pé idiot ni mi idiot mi ni mo ní class ni mi ṣe pé o wà classless mo ní class ni ẹ̀yin admin ẹ fi orúkọ yín pin ní kíníkíní mọ̀ pé wà bẹ́ẹ̀ torí mi fẹ́ fojú ọkàn screen yìí so that màá lè flow straight ìwọ akúṣẹ̀ tó wá comment pé I'm idiotic wípé mo proud mo ní ìwọ tó ní nǹkan kan tó máa tọrọ owó tàbí nìkan ìgbà kan ti wọ́n gan proud láti wá sọ pé ibu owó mo máa proud mi ṣe ní proud ọmọ pé tálákà náà ní kíláàsì ẹyẹ ní bẹ ẹyẹ ṣọ̀rẹ́ ẹgbẹ́ ẹyẹ lẹyẹ ń wó tán tálákà ó bà tálákà ṣọ̀rẹ́ ẹ jẹ́ kó lówó bèmí ṣọ̀rẹ́ náà ẹ ti ya wèrè ibi tẹ́ ẹ sin Sunday Igboho dé tòdì ẹsẹ mi pé ẹ tún gbé fóònù ẹ tún gbà ká nọ́mbà ìyàwó rẹ pé kán dáwọ́ oúnjẹ fún ẹni awí fún you like too much mama unfortunately you don't need to watch me I don't watch a liar let me block you àní bá mi fi rẹ́ẹ̀dì sí wọn níwájú náà tẹ̀lé olórí burúkú wọ́n tó gún ti wọlé ẹ̀ ogun ti wọlé ayé àwọn ọmọ ẹ̀ tó pẹ́rẹ́ lógun wọlé ní ogun ló máa kú sí o lè ṣàṣeyọrí ó sórí orúkọ mátàláyé yìí wọ́n ní èmi Tòkunbọ̀ mo kó èrè òkun yìí ń gbẹ iyọ̀ wà nínú òkun Tòkunbọ̀ ọmọ inú òkun lèmi bọ́tọ̀ ológun wọlé ogun máa wọlé ẹ̀ tó máa fi kú ni Boko Haram wọlé ẹ̀ yóò gbé ẹ lọ́mọ lọ́nà skul Fúlàní ó pàyàwó ẹ̀ ìwọ gbọ́ bọ̀ sọ́wọ́ Fúlàní orúkọ mátà iye kan tó pèrè ẹ̀ ń dì láìtì ẹ mọ̀ pé dúdú ní ṣúgà ni ó mọ̀ jẹun gbogbo ìgbà àbí kí ló pèrè ààrẹ dì láìtì kinní kan ìyá ti mọ̀ pé fámìlì ṣúgà ni gẹ̀dìgẹ̀dì ni ó pa orúkọ mátà láyé Ìkẹ́ Olúwa lórí Instagram ọ̀pọ̀ lọ́mọ máa kẹ́ tó máa fi kú ni irú Saheed Bọ́lájí orúkọ ànábì ni ṣóyẹ yìí ewa òpèrè lógun wọlé inú ogun ló máa kú sí o lè lówó tó fi kú Ọlọ́run gbọ́ ogun ni àrélù ló yẹ ayé ẹ̀ bó ṣe wà yẹn ogun kan mọ̀ rélù kan ni yóò mọ̀ rélù kan ni yóò mọ̀ rélù kan ni ọlọ́mọ yẹ ká sọ ọmọ lógun wọlé ogun tó tún pèrè lógun wọlé gan mọ́tò ni ó pọ̀ ó rí pé ó tún bógun tán bógun bàbá fẹ́ wo orúkọ ẹ̀ ogun wọlé
ọmọ pé ọmọ àjálù burúkú ni ọlọ́run bá wa ṣẹ́gun apariwo ṣọ́ọ̀ṣì pé ṣẹ́gun ogun wọlé tó ẹ̀wà ogun yẹn ló máa pa ẹ́ bó ṣe wá ṣépè fún nìyẹn dẹ̀ ó tó wá ní pé ká tó wá yí padà pé kì í ṣogun wọlé màmá ogun wọlé wọlé mọ́tò ọmọ ọ̀pẹ káàkiri ogun làkàyọ̀ṣì mọ́lẹ̀ olórí burúkú olóṣì. If you don't like somebody, you don't come to their platform. I don't even know why you are watching me. You know I'm a bloody idiot. I'm a bloody goat. I'm a bloody liar. Then I don't watch every show. Olórí burúkú olóṣè olórúkọ twins ogun àtogun. Olórí burúkú láyé kó ṣiṣẹ́ mọ́tò páàkì. Bó ogun gan bínú ṣe ogun ó wọlé tọ́ ẹ ni. Yóò mọ pọ́ pínpín gbogbo tó ti inú ẹ̀ jáde yóò mọ pa pínpín. Àwọn distractor nìyẹn jàre. Mama leave them, they are just distractor. Irọ́ again fún wọn. Tọ́ba wá bíbá yìí ni ebi sórí ebi o ṣé mo ṣépè fún ni definition orúkọ ẹ̀ mo fún wọn ní Ọlánrewájú mọ̀ pé Ọlánrewájú ní kò lè lo ẹ̀yìn ìyẹn tó yóò lo ẹ̀yìn tí yóò bá ṣiṣẹ́ o tó bá ń ṣe bẹ́gídẹ́gẹ́ ẹ̀yìn ni tó bá gbá àwàsẹ́yìn tirẹ̀ Adékànmí irú Adékànmí yẹn ó di dandan kó jọba nínú kó jí adé gbé àbí kó lọ rà lórí AliExpress bóòlù adé òṣè ní kan gbogbo orúkọ níbí ní ìnà ẹ̀rí irú Koko Zaria àdìsí bí ẹ̀ bá wò ní ìsìn kókó kún gbogbo abẹ́ rẹ̀ ìtumọ̀ Koko Zaria kókó abẹ́ kókó aṣọ́bò ni bí ẹ̀ bá gbé ẹ̀pọ̀n Koko Zaria jáde kókó bẹ̀ tó gbàǹkù ẹrú Ìyábọ̀ ní ìsẹ̀mù kó ti kú rí Ìyábọ̀ ní tẹ bá ń gbọ́ kó kù mọ́ Yétúndé Yéwándé ló ń jẹ́ Ìyábọ̀ bóyá bí ò bá yé sọ̀rọ̀ Nàìjíríà rí mọ́ ẹjẹ́ mọ́ sọ tó gbọ́ orúkọ yé ìwọ tó bóyá léwì odò kí ló dé kí ló ń gbé láàrin ìlú fún ó lọ yé o lọ́mọ gbé ní Magidun kó mọ báwọn odò kó mọ báwọn odò jọ mọ pé gbogbo ògo rẹ nú odò ló wà ìwé odò kó lọ mọ bó ń dò sọ̀rọ̀ ọmọ tó níyàwó ò ní zóni irú àṣẹ tó pé rẹ̀ láṣàkẹ́ mọ̀ pé discrimination ni orúkọ yẹn kò jẹ́ àríkẹ́sẹ̀ ṣe dá ẹ̀yẹ́ mọ̀ pé gbogbo yẹn ni ó mọ̀ rí tó pé rẹ̀ láṣàkẹ́ wọ́n kàn mọ̀ ṣà ọ̀ báyìí ni wọ́n di gẹ̀ẹ́sán nù I want to ṣà picking àṣà onígbèrèga ní jẹ́ àṣàkẹ́ àjàkẹ́tọ̀ ṣò irú àwọn tó jẹ́ Kúdírát tiẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá wọnú lé wọn ikú kú lé wọn gbogbo àwọn Kúdí eku ni eku òjẹ kan sùn bí ọba Sàǹkẹ́ Ìbàdàn tó kọ́ lọ́nba fọ̀rùn eku lé mi kí láàfin èèyàn pé ẹ̀yìn Kúdí ráàtì ni àwọn àtẹ́kù ní eku ẹ̀yin ọmọ yìí pé ìwé tó jẹ́ Kúdí ráàtì jẹ́ kò yẹ kó tiẹ̀ lọ léèwé ó yẹ kó lọ mọ ṣe léku lẹ́jà lọ́dọ̀ àwọn alágbo ni ó mọ pé léku lẹ́jà ráàtì Kúdí ráàtì iṣẹ́ léku lẹ́jà ni iṣẹ́ rẹ̀ tó ti mọ̀ tàgbù àfìgbà tẹ́ ẹ bá ṣáàtì gẹ Ọládìméjì ìwọ tó ń já Ọládìméjì oníbàwò ni wọ́n ń kọ́ yìí ó mọ̀ pé ó gírídì ní olè ní ọ́ Ọládìméjì ṣo fẹ́ kó tèmi pọ̀ mọ́ tí ẹ ni ìbí fúnra ẹ lónìí ìwọ Ọládìméjì ó fẹ́ lẹ́wọ̀n mi papọ̀ mọ́ yóò mọ̀ pé yóò mọ̀ ọjà lè kí ló dé ṣé o gbọ́dọ̀ di méjì kó tó lọ́lá ni Ọmọlára ẹ̀yún sì dá orúkọ Ọmọlára sì dá àwọn àmọ́ òun òbí rẹ̀ gọ̀ ọmọ fọ́ọ̀sì ọmọ ìṣèlára lóòótọ́ ìwọ làbọ̀ tó máa sọ fún apọ́mọ lára pàtó yìí kó gùfè ni ọ àbísí Elédùmarè àdúrà nù orúkọ tó dáa t'Olúwa ní gbogbo ògo t'Olúwa ní gbogbo ògo orúkọ tó dáa mọ̀ fi yàn fọlọ́n mọ̀ fi yàn orúkọ mátà o Mojíradéolú Ojírí Adéolú tí wọ́n bí ọ ní adé ni èwo ni rọ́tàwọn òbí rẹ pa àbíṣẹ́kùn bàbá rẹ àti ìyá rẹ wọn ọ̀ràdé kankan wọn ọ̀báládé tẹ̀wọ́ ni Mojíradé tó fẹ́ jáde ni ẹni wo lè ràdé lórí Google kò sí nǹkan kan tó mọmọ jẹ Olúwayẹmí sí Kúdírátì Olúwayé ọ sí bọ̀tọ̀sí ọ̀dọ̀ àwọn alágbo ló láàsì ògo rẹ tó ògo àbáláyé ẹ lékulẹ́jà ní ọ eku ló yẹ kó máa tà torí ráàtì ló parí orúkọ rẹ. Who change this shirt wọ́n ti ṣe ń di èébú ló bá dé ẹ pé èébú wọn mọ́ láìkì ẹ̀ gan ẹ̀wọ̀n kan mọ́ láìkì ẹ̀gbẹ́ kan kéèyàn tó pèrè ẹ̀ ní Koko Zaria pé ẹ wo kókó abẹ́ ẹ̀mí kẹ́ ẹ wá sá ni o tó bá wá sá tó kó wá kó fi sí real race bẹ́ẹ̀ bá wọ ẹ̀pọ̀n bábá kókó bí ó tó 40 Olúwa ló là kùjọ orúkọ lóhun Koko Zaria èyí tó gbẹ ẹdúkójú rẹ̀ fáyín gbogbo ẹ̀kẹ́ rẹ̀ sóòtú ẹ̀pọ̀n kó bá gbẹ́pọ̀n rẹ̀ jáde tí yóò bá rí bẹ́ẹ̀ kó fi ya fọ́tò
màámi nífẹ̀ẹ́ mi ń kọ́ nífẹ̀ẹ́ mi ṣe dandan ní kí n nífẹ̀ẹ́ rẹ̀ ó mọ̀ ṣe pé fún mi ò ní nífẹ̀ẹ́ rẹ̀ àṣekọ orúkọ ní nífẹ̀ẹ́ bá wọ́n ní kó wà tá yóò fi nífẹ̀ẹ́ rẹ̀ yíṣẹ́ àdìfẹ́ rẹ̀ mo bọ́ ọ̀tán ni abo wà nínú àwọn ọmọ mi tí fi mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àmúgá kì í ṣe kókó ẹmu kì í jáde kókó yìí yóò fẹ́ mọ rẹ̀ má wọ̀rí ẹ̀ lọ mọ́jábá lọ sórí péèjì rẹ̀ ẹ̀yẹ ọ̀rọ̀ mọ́ ń dùn gan tán bẹ̀ yẹn torí ó ti ń dá kìíní switch on that light switch the inside light yẹn good girl irú tèmi ní ìsìn tó kún bọ̀ ni inú òkun ni ibi gangan yé mọ́já ibi gangan lẹ́gẹ́ èpèyà ẹja máa ń kéré máàmi ọláyídé ńkọ́ ọláyídé àwọn àjẹ́ níjẹ́ ọláyídé bó serious àwọn àlejò níjẹ́ ọláyídé àwọn ìyá kan wà níwájú ilé wa sálẹ̀ ìbòdì wọ́n kàkù ní ìyá ọláyídé là ń pè wọ́n àwọn ọláyídé wọ́n lẹ́yẹ tèmítáyọ̀ tó bá tèmítáyọ̀ ayọ̀ ń tiẹ̀ abọ́ládé òdùn ayọ̀ bọ́ bá bọ́ládé kò yóò wà lórí social media ẹ bá dáa fún kò sí lórí social media àfi tó kún ìṣe nǹkan lórí social media ọlá àti orí Facebook ni o ti ń lo nǹkan rẹ ẹwọ ẹfí mi àgbàtẹ́dá ṣáàtì ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ayé la fẹ́ sọ fún yín ọ̀rọ̀ ayé orúkọ ìtumọ̀ yé ṣẹ́tẹ̀dá àwọn Yétúndé yẹn wọ́n ṣòro báṣọ ẹ má bàa Yétúndé ṣọ̀rẹ́ o gbogbo ẹ bá ń jẹ́ Ìyábọ̀ Yétúndé bàbá rí mi sá kò sọ̀kọ́ ẹ má bàa wọn ṣọ̀rẹ́ o ìjẹ́ tiẹ̀ ń gbá wọn létí kán yí kọ́lí mú lu ẹ̀ lọ́wọ́ wá lórí ẹ̀ ló pa wọ́n ẹ̀dẹ̀mọ́ pàbíkú ni wọ́n láti ilẹ̀ àbíkú ni wọ́n láti rẹ̀ Adédoyin dà bọ́tọ̀ bàbí ọ̀lẹ́ adé Òṣòdì ń kọ bí àkùkọ dídìrín kí mo tún mú Òṣòdì ó ń kọ bí àkùkọ dídìrín amukun mẹ́kọ wọ́n à ń sọ̀rọ̀ orúkọ Eli Gabs màámi owó ní kókó ọlá ní kókó happiness ní kókó agbára ní kókó ṣé Koko Zaria ọ̀pẹ́ pé ìyá rẹ̀ ti ta kókó rí bí ó bá ní kókó lẹ́pọ̀ ìyá rẹ̀ ti ta kókó rí ẹ ra kókó ẹ mú kọ́ ọmọ yóò ń kókó mọ́mì ìsàlẹ̀ bòdì ńkọ́ ìyá ló ń jẹ́ lọ́bì lọ́wọ́ ìyá rẹ̀ ebi ò lè tún ti mọ́ Muhammed Nafiu mi lè tú orúkọ ẹ Muhammed Nafiu mi lè tú orúkọ mi ṣe Muslim ìmọ̀ tó mẹ́ ó kọ Yorùbá láǹsọ ìtumọ̀ ó kọ Yorùbá láǹsọ ṣe rí Sunday Ìgbòho ṣe rí àwọn ọmọ tó máa ń lógun jù láyé àwọn ọmọ tó máa bí ní kí o Sunday àti Abọ́sẹ̀dé a máa ń burú gan àwọn kan tí orúkọ mátà gan ẹni tó bá kò sí ọmọ tó bí ní Sunday tí ó yà pátá ọmọ Sunday máa ń burú gan a dẹ̀ ní confidence gan Tinubu tí ó kọ Yorùbá ni wọ́n tó bẹ̀rẹ̀ pé kí lè tọ́ Tinubu bí n bá ní kí n fi analyze gba Yorùbá ìyá rẹ̀ ti wu àwọn olú igi ìrókò inú yẹn ti bu inú tó bu wọ́n fi bí Tinubu inú tó bu bó ṣe rí nù ọlá ń bí wọn nínú wàhálà àti ẹ̀ńkọ́ ọlá ń bí wọn nú gbogbo àwọn ọlá ń bí wọn nínú tí mo mọ̀ wọn ò méèkì ẹ o kí n wèrè yín ní tẹ̀ǹpẹ́ra yín lọ́lá ń bí wọn nú òde ní kí lè tún orúkọ rẹ ọlá ń bí wọn ní kíló ní tó ń tọ́ ọlá ń bí wọn ní kí ní dérò ẹ ní tó ń bí wọn nú àṣekọ orúkọ ọlá ń bí wọn àwọn olóńbínú bí àwọn fámìlì kì í ẹkọrọ ayé dàsán àbùsí Elédùmarè owó nìyẹn yẹn wà òkè orúkọ yẹn dà Esther akọni ní Esther o pé wọn tó máa ń jẹ Esther wọn ò ṣe forí gbà o Esther jagunjagun ní Esther àwọn Esther dẹ̀ máa ń burú gan àtàwọn ìṣeré mi gbogbo star mi ló burú pátápátá ìgbésí ayé ara mi ò wù mí wọ́n bí mi ní Sunday ọmọ Sunday máa ń burú wọ́n bí mi ní March ọmọ March máa ń burú gan Aries máa ń burú gan wọ́n tún wá ṣe títí wọ́n tún wá sọ mí ní Ẹ́sítérì jagunjagun Ẹ́sítérì Ẹ́sítérì ayọba bọ̀tàwọ̀ Esther díẹ̀ nu wa lórí ọkọ alórí àwọn ọkùnrin alórí ọkùnrin kan bọ̀tà lè gbélé ọkọ ni. My dad was born on a Sunday and he was the calmest man I ever seen. Bóyá bìkú ni bóyá Babátúndé bàbá rẹ̀ àbí dúró tì ní gbogbo ọmọ Sunday máa ń burú. Dẹ orúkọ kan wà tẹ́ ẹ bá ṣàkíyèsí orúkọ kan tún wà tẹ́ ẹ bá sọ ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn máa ń burú Lékan tó wá sọmọ Lékan àwọn ọmọ tó máa ń burú ni
àwọn ọmọ tó wá ń jẹ lẹ́kan wọ́n máa kó ayẹ́tì tó ń burú gan lẹ́kan wọ́n dẹ̀ máa ń dààmú lẹ́kan gan wọ́n ń dààmú àwọn tó máa ń jẹ lẹ́kan. I'm fine now thanks. bó ti ròyìn fún mi ẹlẹ́fọ́ ń jẹ pàmì ni àwọn lẹ́kan máa ń burú gan. àwọn ọmọ tó kúlù jù ẹ bá fẹ́ bọ́ ọmọ tó kúlù orúkọ tẹ́ fún ẹ má fọmọ́ ń bọ́sẹ̀ o but ọmọ tó wá bí Sunday ní tó ń bí wọn nú olùsìnsùn lórí ẹni ọ̀rọ̀ ẹ̀ dàbí bíríkì láti ń ṣe bírí sọ pé tí ń pe ọlá bí wọn nú ta ló fẹ́ rú pọ́npọ́n rú pọ́npọ́n UBS. Túndé àwọn Túndé máa ń flirt àwọn Túndé máa ń flirt because òbò tó yẹ kán dó wọ́n kún kékeré ó tún padà dé àwọn Túndé máa ń flirt kan wọ́n dẹ̀ wà kọ́ ni. Ẹ̀yin obìnrin ẹ má fẹ́ tó bá ń jẹ́ Fẹ́mi anybody tó bá ń jẹ́ Fẹ́mi they are betrayers. tó bá ti fẹ́ Fẹ́mi lọ divorce tó máa ń ta lówó bẹ̀kẹ́ lẹ́sàbọ̀dù ló sọ́bẹ̀ òótọ́ Fẹ́mi flirt gan orúkọ yẹn èpè ni ó mọ̀ pé òde Fẹ́mi ọmọ òótọ́ ni mo ti dán àwọn Fẹ́mi kan rí o àwọn Fẹ́mi wọn rí ìdíjókòó lé aya o bó bá ti fẹ́ Fẹ́mi tó bá rí ìdíjókòó lọ divorce ẹ̀ tó ń dáná ní kò divorce ẹ̀ kò lẹ́sàbọ̀dù ní kò divorce rẹ̀ torí yóò yọ sí ọ lọ́jọ́ alẹ́ ọmọ wù mí àwọn ọmọ wù mí máa ń fa ìgbọ́n dẹ̀ máa ń nídìí àwọn ọmọ wù mí máa ń fa ìwọ́n máa ń nídìí àwọn Fẹ́mi àwọn orúkọ àjàjà kẹwàá lọ fẹ́ níyì ní ìrí ètò ìṣòríire náà tó ń pè níyì tẹ́bàdé tó ṣoríire ní àwọn níyì wọn ju mẹ́ta lọ níyì àti ìmọ̀mọ́ níyì mẹ́rin kan Dublin wọn ṣoríire wọ́n máa ń sunlé obìnrin kéènì wọ́n máa ń jí gólò wọn lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ níyì ẹ lọ kọ̀ lẹ́ tọ́ba ní kẹta ló ní kẹ́ẹ̀kọ́ lẹ́kẹ̀lẹ́ sábà ló ní kẹ́ẹ̀kọ́ lẹ́ ṣé yé yín di méjì báwo mú àwọn di méjì máa ń tóbi very true ma ọ̀tọ́ba àwọn níyì wọ́n useless gan ẹ rí i pé MFM ṣèwé kan gbà kan about names orúkọ máa ń rò lára orúkọ tó ń sọ wá ó important o orúkọ tó bá sọ wá ó important orúkọ dẹ̀ máa ń ròyàn níyì wọ́n useless tó jẹ́ pé they are gigolos they are lazy they are dirty they are abusive wọ́n máa ń nu obìnrin níyì what about Tọ́pẹ́ Tọ́pẹ́ ń roko lọ́wọ́ dídìrín damn you are right ṣe wọ́n sọ lórí sàpéjà níyì máa ń gba obìnrin ni o àwọn níyì máa ń fọ́ kàrà tó dẹ̀ máa ń gba obìnrin wọn ò ní yí o wọn ò ní yí kankan olórí burúkú ni wọn Ọlásìnbọn nǹkan Ọlásìnbọn ń roko lọ́wọ́ ìyá ní ń gẹyìn ẹ ti fẹ́ sọ mí di name interpreter you are very right of Fẹ́mi Fẹ́mi máa ń flirt gan Fẹ́mi máa ń flirt gan wọ́n dẹ̀ máa ń divorce obìnrin gan àwọn Fẹ́mi máa ń flirt gan they are not faithful orúkọ máa ń ròyàn níyì that is my name Ọláníyì Lawrence ó ní Ọláníyì Lawrence ó ní this is my name and I'm prosperous ó yọ lára ẹ ó yọ lára ẹ tó yẹ àwọn tó lówó nǹkan mẹ́ǹtì ó rí pé prosperity yìí gan ga ó lẹ́tí kẹ́ prosper níyì tabako 100 níyì ilẹ̀ méjì ló dà 98% of níyì dé àwọn agbẹrù lórí wọn abáyé ń jẹ́ wọn tún ṣoògùn tì they are too diabolical ọ̀nìkẹ́ rógo yín lò ẹ lọ́kọ níyì ilẹ̀ tẹ́ bá fẹ́ lógo yín níyì máa ń ta tẹ́tẹ́ àmáìlà níyì wọ́n máa ń ta tẹ́tẹ́ àwọn níyì máa ń mu gbó wọ́n mu dúrọ́ọ̀gì wọ́n mu kokéènì àwọn níyì àwọn tó bá jù wọ́n lọ ni wọ́n máa ń dó torí kán lè fún wọn lówó àwọn níyì ọ̀lẹ ni wọ́n lè ṣiṣẹ́ wọ́n ṣoògùn para lọ ayé níyì ti bàjẹ́ but 2% nìkan láyé ẹ̀dá Ẹsábọ́ọ̀dù nǹkan ìyà ló ń jẹ wèrè ṣé o rí pé Ẹsábọ́ọ̀dù ẹni nìtúmọ̀ rẹ̀ ṣé o mọ̀ pé Ẹsábọ́ọ̀dù ẹni Ẹsábọ́ọ̀dù kan ń roko lọ́wọ́ dídìrín oníwájú pọ́n gbá bí orogún ẹlẹ́ran Gàdáfì nǹkan apààyàn Gàdáfì wọ́n ṣe pa Gàdáfì fi Libya wọ́n ṣe pa gbogbo ẹni tó bá ń jẹ́ Gàdáfì gbogbo ọkùnrin tó bá jẹ́ Gàdáfì wọ́n máa ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ni inú káyà kìlà pa wọn àbíkí Fúlàní ó pa wọn ó bèrè ní o ebi ò bá yàn mí o Gàdáfì Libya ikú oró ló kú o Gàdáfì Libya ikú oró ló kú o
ló kọ ìyàwó èrè a ní ẹ máa bá mi fi rẹ́ẹ̀dì sí iṣẹ́ èrè ni ìtẹ́fẹ́ fi ń dá wọn lé ẹ máa ń fi rẹ́ẹ̀dì sí nígbà tálákà bá ń perú èmi ní ìyàwó èrè tálákà olóṣì ọmọ tó pé ìyá rẹ̀ irú ògiri nìyẹn ń ta lọ náà gẹ́gẹ́ ọmọ ìyá gẹ́gẹ́ ọlọ́pàá bàbá rẹ̀ ń ti ọmọ láńké kiri ní lóríta mẹ́rin ẹja báyìí gbẹ́rù yìí ó lè ṣe lórí burúkú ọmọ òfò àwọn wálé máa ń quiet àwọn wálé wọn máa ń quiet ìbínú wọn ò dẹ̀ dá ó tọ́ ní àwọn wálé máa ń quiet wọ́n máa ní inú fẹ́ àwọn wálé máa ń quiet kan wọ́n dẹ̀ wà private kí ló dé káńdì tí atẹ́gùn ṣe à ń gbé ṣubú ń bí wọ́n jẹ́ fi ìbínú wọlé báwo ni iná yẹn ṣe tàn Tina ṣé fíùsì trigger tẹ́lẹ̀ ni iná yẹn ti ń tàn kí ló ṣẹlẹ̀ màlíkà ní ń dán mi wò pẹ̀lú náà sáwọn dọ̀kásì bàbá sọ̀tùmọ̀ àwọn kò dákẹ́ I'm not on fracas please ẹ sọ́dúnkọ àwọn olóríire mi táwọn kọ́lá wọlé ọ̀lẹ làwọn kọ́lá wọlé wọn kọ́lá kankan wọlé jígolo làwọn kọ́lá wọlé wọn àwọn náà rí ìdígé kò lè àyà àwọn kọ́lá wọlé máa ń divorce kan wọ́n dẹ̀ wà violent dẹ̀ kọ́lá wọlé wọ́n máa ń dó ìyá ìyàwó ebi ò bá yànwó ebi life history mò ń sọ Máyọ̀wá nǹkan tí Máyọ̀wá kí ló tún béèrè Máyọ̀wá fún but kó lọ ṣiṣẹ́ kùn I'm DJ Sexy J Sexy J mo máa pẹ́ tí má ti ṣe tán lórí ìwòsàn mọ̀lẹ́kà ẹ̀wọ̀ ẹlẹ́wà tóbi lọ́ba ó ní kí ìtumọ̀ tóbi lọ́ba kó lọ wọ́ọ̀ṣì ìwé tiẹ̀ kó mọ̀ pé cholesterol ní ó pa mo sì èyí tí orúkọ yẹn tóbi kí ló dé irú orúkọ báwọn àwọn Àtinúkẹ́ ṣe rí generally àwọn ọmọ tó bí ní June àwọn ọmọ tó bí ní June June stroke first week in July wọ́n ti máa ń show love jù mí láìkẹ́ wọ́n ti máa ń love jù wọ́n lè kú nítorí lọ wọ́n lè wà fèéfù pẹ̀lú ọkùnrin wọ́n wà lọ́ọ̀fì nǹkan wọ́n máa wà obsess àwọn June July ìyàrún wọn ni pé they are too neat wọ́n ti clean jù ẹ̀rí mo wà ní ilé mi ilé mo sì bẹ̀rẹ̀ ìta yìí ni wọ́n máa tì mí sí ìmàdé ẹ̀mọ́ nítorí àwọn gáǹtì rẹ̀ mímí ìṣe mú nínú ilé Ayọ̀dèjì ńkọ́ Ayọ̀dèjì they are quiet Ayọ̀dèjì máa ń quiet wọ́n máa ń quiet wọ́n dẹ̀ brilliant sáwọn ọmọ October alágbára làwọn ọmọ October o alágbára lọmọ October o àjẹ́ gidi ni wọ́n wíbẹ̀ tí wọ́n máa lálàá tó máa tó bàbá lálàá ẹ má dàlà ọmọ October ni ọmọ October ẹ má dàlà wọn nù àwọn ọmọ October stroke November yẹn ẹ má dàlà wọn nù wọ́n máa ń ríran gan wọ́n dẹ̀ mọ owó fipamọ́ gan wọ́n mọ owó fipamọ́ gan I mean wọ́n waste owó Dọlápọ̀ nǹkan ó ní láti pe ìyá rẹ̀ jókòó kó béèrè wípé kí ló Dọlápọ̀ díspáàmù pọ̀ ní ìyá ẹ̀ dínú kó dókó kí á tẹ̀ka kó lọ gbóyún rẹ̀ fún bàbá rẹ̀ ìtumọ̀ àwọn Dọlápọ̀ nù. April bọ̀ nǹkan akọni làwọn April kankan àwọn ọmọ April March látòrí kiri April March wọ́n máa ń ní alátakò gan April March wọ́n máa ń ní alátakò gan wọ́n máa ń ní haters gan but because warrior ni wọ́n star warrior ni wọ́n máa borí wọ́n dẹ̀ máa ń make Yọ̀mí gbogbo àwọn Yọ̀mí tèmi ní rí láyé yìí àwọn Yọ̀mí ò ń lóko èyí tó yẹ kán lóko mo mọ Yọ̀mí kan náà ní Òkè Odò lọ́nà Kúdẹ̀tì àjọ lọ sí school ni ìdí ẹ̀ tó dé bush Yọ̀mí bẹ́ẹ̀ bá sọ ọmọ ní Yọ̀mí ẹ̀kọ́ ìpè dìrì ó tó ọkùnrin ni o yóò mọ orúgbòrò dóòmù dìkiri ni
ní òjókòó ẹ wo àwọn yọ̀mí tẹ́ bá mọ̀ ìdí wọn máa ń tóbi gan. Yọ̀dí ni kì í ṣe yọ̀mí gangan is yọ̀dí. Ta ló ń jẹ́ bẹ́kífò bòjò ó mọ̀ pé ó fò bòjò kú bó ṣe wà yá ṣẹ́wó ni ẹ̀ nà. Ó jẹ́ wọlé àwọn ìfọn tí fẹ́ máa jẹ mí bí ọkọ fún mi ní body spray yìí. Tóyìn nǹkan táwọn Tóyìn àwọn Tóyìn wọ́n máa ń quiet wọ́n dẹ̀ wà sneaky. Tóyìn máa ń quiet but they are sneaky. Lẹ́kan kan mo ti sọ lẹ́kan lẹ́ẹ̀kan Lẹ́kan máa ń rogun gan wọ́n dẹ̀ bu àwọn Lẹ́kan máa ń burú gan. Ẹ bá bí mi lówó kọ mọ́ ẹ jọ nítorí Ọlọ́run àgbàtẹ́dá prógrámù ìrú ọ̀tọ̀ ni tí mo bá wá. Bó o bá lówó láyé ayé á bọ̀ ọ́ bó o lówó ayé ó fi yọ̀ ọ́ kí là ń ṣe tó ń tẹ ọmọ aráyé lọ́rùn. Tó o bá níṣẹ́ lọ́wọ́ wọ́n á níṣẹ́ lágó ń ṣe kú bó o bá níṣẹ́ lọ́wọ́ wọ́n á ní ọ̀lẹ àfàjò. Ẹ rí pé ilé ayé gbẹgẹ́ àjẹ́ láwọn fún láyọ̀. Ó sọ pé ó tọ́ ni o àwọn fún láyọ̀ máa ń gbẹyẹ. Fún mi lẹ́yẹ ni wọ́n ń ṣe fún mi láyọ̀. Àwọn olúrẹ̀mí àwọn rẹ̀bí kan máa ń rẹ́rìn ẹ̀rín ni wọ́n mọ̀ rẹ́rìn ní ṣìyìn ìjọ òtẹ́rìn wọ́n mọ̀ rẹ́rìn ní ṣìyìn àfi bí ààrẹ ó làwọn rẹ̀ wọ́n máa ń kọ́ ètò wọ́n máa ń rẹ́rìn gan. Ọlámídọ̀tún ńkọ́ mọ̀ béèrè lọ́wọ́ mi bí abọ́gẹ́ bí adífálà ìrìn mi ìṣòkọ mọ́ ọ̀rọ̀ ayé mo bá wá mo ní bó o bá lówó ayé á bú ọ wọ́n á ní wípé kí ló ní náà kí ló ní tẹ́lẹ̀ kan ò ní rí tí ó nìkan ni ó kọ́kọ́ lówó ni tí ò jẹ́ kára lé Yorùbá burú àwọn òwe burúkú mọ̀ gbọ́ tí ò jẹ́ kára lé kó gbádùn ara lé ò lè gbádùn míwà olówó kìí ṣe pé ó ní ara lé lára ẹ̀yin gangan lè gbádùn àtàrà àta jẹ́lọ́sì ò jẹ́ kẹ́ ẹ gbádùn. Yorùbá ẹ ní láti lọ tún gbogbo àwọn òwe orí burúkú tẹ́ máa ń ṣe. Olówó ọdún kan tí ò jẹ́ ara lé ó gbádùn ṣé olówó dìísì kọ̀mpútà níwájú mi iṣẹ́ mo ń ṣe lórí láptọ̀pù látẹ̀ẹ̀kan ibi tí mo jókòó sí ọ̀rọ̀ ayé tèmi ni mò ń rú. Ibi ò mọ̀ bóyá ayé ń ga ayé ò gbádùn ni ayé ni ṣé rí àwọn òwe lára mo sọ pé àti rí Yorùbá nation ìlara ti wà nínú Yorùbá tipẹ́tipẹ́ ó ń gbọ́ olówó ọdún kan tí ò dá jẹkára ayé ó gbádùn. Ìwọ ló ń ka déèsì ìgbà tó lówó ò lè gbádùn náà ìwọ ló oṣù tó wà ní place olówó òun rí téèyàn rò ẹni tọ́lọ́run bá ti dá lọ́lá tówó rẹ̀ bá natural kò rí téèyàn lò rò kò rí téèyàn rò. Sáwọn tó ń jẹ Bọ́lá àwọn Bọ́lá apààyàn ẹlẹ́wọ̀n làwọn tó bá ń jẹ Bọ́lá àbí kan ti ṣe wọ́n kirikiri rí bíi kí wọ́n ti ṣe àjálẹ̀ rí sóyè yín torí ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ àjálẹ̀ ó wà occultic awo ló dẹ̀ máa wò fún àìbọ̀gẹ̀ bá jẹ́ ara àjálẹ̀ wíṣì pé mẹ́mbà àjálẹ̀ ni ó ti tọ́ tú àṣírí ara wọn torí ó ti rí òkú ó ti bá wọn ṣe gbọ́mọgbọ́mọ rí ó ti lo ẹ̀wọ̀n rí. Àwọn Bọ́lá máa ń sunkún wọ́n gba kọ́ tẹlifíṣàn lọ́wọ́ mi ó dó mi ó lájà álẹ̀ àwọn Bọ́lá ò ṣe kú re o bó bá ń jẹ́ Bọ́lá lọ pààrọ̀ orúkọ ẹ o ó kàn wọ́n sunkún lórí Elijah àwọn Bọ́lá máa ń bú ìyá wọn tó bí wọn ọlọ́kọ̀ tó wá wọn sílé ayé kan lórí ìyá wọn burú pàṣẹwó ní ìyá wọn àwọn Bọ́lá nù àwọn Bọ́lá òun ló lówó sójú wọn máa ń jowú bí kan sọ pé terrorist ni wọn national theatre is watching them national theatre FBI EFCC ṣe rí Bọ́lá wọ́n máa ń dó wọn kiri ni gbogbo àwọn tó bá ti dó wọn sọ pé wọ́n lájà àlè wọ́n máa ń fi gẹ́gẹ́ láwọn olówó jókòó Nàìjíríà tó ń kọrin àwọn Bọ́lá máa ń wá wọn kiri wọ́n máa ń náwó gbajúmọ̀ nígbà Bọ́lá bá sọ pé èèyàn ń ṣe àṣeyàn téèyàn gbé bọ́ńdù owó tó lọ ń jù wọ́n tó tí àrà ìfù tó fẹ́ àìfarẹ́ wá àwọn pẹ́lẹ̀ ṣé pẹ́là ni àwọn pẹ́là àwọn odò ń ṣe pátí àwọn lọ́wọ́ ọdún débẹ̀ wọ́n ju bọ́ńdù owó bá wá tán wá sọmọnù magazo bó bara hada wọ́n sọmọnù gbogbo yìí sọmọnù èpè wá ń ja Bọ́lá èèyàn bẹ̀rẹ̀ túmọ̀ Bọ́lá ni o Bọ́lá gbàdúrà Olúwa bíbélì Bọ́lá tó yìí àmọ́ bí kọ́mọ rẹ̀ wáṣẹ́ kọ́mọ rẹ̀ ò mọ́ rí iṣẹ́ ẹ̀rí pẹ́pẹ́ ti ń ja Bọ́lá
ẹ bọ́ yẹ kí ni United Nations gbé mi o because I'm a terrorist. United Nations is watching. Àwọn Bọ́lá tó ṣe pé títí ọmọ rẹ̀ ó gba wọ́pọ̀ bí ti kò ríṣẹ́ agbára àdúrà wọn lára Bọ́lá tọkọ tó bá ti ń ṣiṣẹ́ ní Canada ẹlòmíì ni ó nà ń Dublin ní ẹ̀rọ pé àdúrà Bọ́lá ó gbà ṣé gbogbo èpè tí Bọ́lá ń ṣe rí pé inú ilé Bọ́lá ló ń lọ kí ló tẹ̀ bíbí léèrè túmọ̀ Bọ́lá mi ìbáyàn wí o ẹ̀mí ló ń gbẹnu mi sọ̀rọ̀ Ọlọ́run ẹ sọkún lórí ọmọ ẹ dààmú ìyá ọmọ òrìṣẹ́ ìyá bàbá òrìṣẹ́ ọmọ náà ò tó ríṣẹ́ wọ́n máa ń tẹ́lẹ̀ ẹ̀dọ́ wọn wọ́n á lọ bí iṣẹ́ tọ́mọ bá ti sọ mí tàbí kéṣe pé ìwọ́dọ̀ fọ́mọ níṣẹ́ àdúrà Bọ́lá ó gbà á ẹni pé gbogbo èpè tí Bọ́lá ń ṣe orílẹ̀ inú ilé rẹ̀ ló ti ń já gbogbo ìyà tí mo jẹ́ ẹ bá wà bèèrè lọ́wọ́ Bọ́lá nípa àdúrà Bọ́lá ó lè gbà àṣẹ fúrákàsì o analysis láyé ẹ̀mí ló ń sọ̀rọ̀ kí Bọ́lá tó lọ sẹ́wọ̀n ó lọ gbé gbaná kéèyàn gbé gbaná Libya ẹ̀fọ̀ pé màá gbé gbaná ń ba yé èèyàn gẹ̀ẹ́ni Bọ́lá ò lè rojú rẹ ọlọ́mọ ẹ̀yẹ Bọ́lá gbogbo ẹ̀yẹ Bọ́lá tẹ̀ ń rọ́nà jalè Wàsíù Àyìndé ó gbà mí lọ́wọ́ mo gbé Kaf tẹlifíṣàn fún èmi jẹ́jẹ́ Wàsíù ìjọ pẹ̀lú lẹ́lọ́ fún mo bẹ́ẹ̀ Wàsíù èmi jù mí lẹ́ bàbá yóò bọ̀ ìyá Ìbàdàn tí a ti àyà alájẹ ewé nation ìyá Ìbàdàn tí a ní o. Bọ́lá máa ń lówú lára ológo pásítì ológo oṣù kan tó lọ ń ju béèlì tọ́wọ́ kò ti ara ìfò àwọn Bọ́lá máa ń wà lé ọkọ wọn tó máa tún délé ọkọ tó wọ́n ti lọ́mọ yàn àlè wá gbá wọn gbogbo àwọn onífújì ló ń dó Bọ́lá Koko Zaria ọmọ mi Koko Zaria ọmọ mi ní pè lọ́wọ́ yìí Koko Zaria ọmọ mi àwọn Bọ́lá jẹ́jẹ́ lórí jókòó mo promote Màláìkà mo promote ṣé wọn ló kọ́kọ́ wá jẹ́ promoter bí Bọ́lá tó kọ́ ní kọ́ni èèyàn kan gbé kọ́ńtẹ́nà kó máa pàtàn èmi náà ti gbé kọ́ńtẹ́nà tẹ́lẹ̀tìrò rí Koko Zaria máa pín ẹ̀pá ìdáfọ́jẹ́ bí ẹ sórí láìsí àti. Koko Zaria Màláìkà ó gbẹ̀rù lórí mi ìyá Ìbàdàn bọ́ọ̀ ló ṣe máa wà ní ọkọ ó wá ṣèjàrú owó cocaine tó ṣe lọ Libya ó wá ṣe bọ́ pẹ́tọ́ ọmọ rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ́nà ó ní màámi gangan ló lọ tó sì Wàsíù ìyí sì gẹ́rẹ́ yọkan yẹ́dẹ́ lóhun ò mọ̀ rí òbó sàárà ìyá Ìbàdàn nígbà tí ilẹ̀ gà gẹgbẹ gbàgbé ìpàdé gẹgbẹ Koko Zaria àbíbó tó fẹ́ sọ connecting báwo ni ọkọ mi bí o gbé sí speaker o hello bí o pa ṣáàtì mò ń padà lọ síbẹ̀ ní ìsinmi ìpa ó ti wọ́n náà wá títàn ni. Gẹ́gẹ́ ń padà sórí iléeṣẹ́ àtọ́mí ewé tọkàntọkàn. Bàbá ẹ̀sùn bò ó mo jìyà mo sọ bẹ́ẹ̀ stẹ́ẹ̀pù. Nígbà mo ń sọ bẹ́ẹ̀ stẹ́ẹ̀pù mo tà rẹ́sì rí mo kiri rẹ́sì rí. Kí ló ń ṣe connection yìí? Kí ẹ lo fóònù ìgbà yẹn. Kí ló ń ṣe connection mi? Ẹ̀rí connection. Ó ga o béèyàn bá ti tó so obìnrin náà wọ́n gbowó ọmọgọ́ lọ́wọ́ rẹ̀ mo fáìn Bọ́lá lòun ò gbọ́kọ lọ́kọ rí kí èyí ọkọ Fathia ọkọ Abísọ́lá ó gbà náà àbí ó gbà wọ́n kórè dà sọ́njàre jẹ́ lọ sí orí íńtánẹ́ẹ̀tì mi
oríṣiríṣi ó ti wọlé gbà mo náwó fún wọn wọ́n fìyà jẹ mí mo ti ẹ̀ dúpẹ́ ńgbà olórí ilé kókó ló gbé ọmọ yéjì tí Koko Zaria àti kọ́lé wọ́n ti ṣe tẹ́nàntì ilé rẹ̀ rí àwọn ibi tó wèrè lọ gbé fọ́tò ilé onílé ó ní kó wọlé òun tó ọlọ́pàá táwọn pásítọ̀ wọ́n fìyà jẹ mí Koko Zaria ó bí ìbejì tó lẹ́pọ̀ gbogbo eyín ẹnu rẹ̀ yìí kéní lókè Solomonu òkè Solomonu ó ṣe ọkọ mi I love you darling. Mo ti padà sórí láì ṣáàtì mo ti ẹ báyà kẹ́mi kúrò lára mi pé Solomon mo wà nú ẹ̀mí wọ́n dé bó ṣe wà lórí live chat o kí Solomon I love you darling bó ṣe wà lórí live chat o wọ́n gbẹ̀rù lórí mi mo promote Malaika àmọye promoters ní UK ààrẹ ìtọ́jú pé wọ́n gbẹ̀rù lórí òun bí ò bá ṣe ni wọ́n gbẹ̀rù lórí ẹgbẹ́ tó bá ti fi òbò ṣe promotion irú ìdíìsì ẹ ti máa ń bá ṣe bísíǹsì mi gbọ́gbọ̀rọ̀ fòbò ṣe ilé òun náà ló ń gbé òbò délé South Africa gbogbo àwọn olórí bá náà wèrè ta ni ó rí ẹsẹ̀ wèrè tí ò ní ìbò ìwọ tó ló ń tàrẹ sí ní South Africa ó yẹ kó lọ́mọ ju bọ́ńdù owó Wàsíù sí tẹ́rọ̀rìsì ọlọ́run ò mọ̀ mí rí bàbá sínú odò ọ̀rí ó tó sọ lórí ibi business ó sọ lórí BBC ní ìdórí ẹ̀mí sọ mí kalẹ̀ kí United Nations tó pé ní tẹ́rọ̀rìsì ṣe rí ẹ̀sà bọ́ọ̀dù ó lájàlẹ̀ ní Turkey Koko Zaria ó lọ kó owó ìbọn fún ẹ̀sà bọ́ọ̀dù wọ́n fẹ́ kó lọ sí Sambisa forest fáwọn Boko Haram FBI SARS ẹ̀kọ́ ló jẹ́ fẹ́yìn obìnrin o ẹ̀kọ́ gidi ló jẹ́ fún ẹ̀yin obìnrin you don't miss your business if she's truly a promoter kí ló ń fi òbò tọrọ kí ló tó ń fi òbò mo gbalẹ̀ lọ́wọ́ Koko ṣé Koko Zaria ti ń kọ́lé láti kékeré tẹ́nàntì Koko Zaria màmá sẹ́wọ̀n pé paná ọ̀nà ilé rẹ̀ ó ti pè sí o láńlọ́ọ̀dù ó sì jẹ́ pé gbogbo àwọn ọkùnrin ló ṣẹ̀ wọ́n kò sí èdè òdo ẹnu gbogbo sápò wọn kò sí èdè òdo ẹ Koko sì gan du ẹ kò sí èdè òdo ẹ àwọn lẹ́jà lẹ̀ bàbá mi Tinubu rí ẹ dáàdì mi Tinubu ẹ má ràn wọ́n lọ́wọ́ mọ́ èmi lọ́mọ yín nígbà tó di lánàá bàbá mi Buhari dáàdì mi mo fẹ́ orúkọ mi Bọ́lá Buhari mo ní kí ló dé báyìí kí ni wọ́n ràn ó pẹ́ sájà yìí kò dá lò tàbí ó ra mọ́tò lọ́wọ́ wèrè àwọn tó ra mọ́tò $60,000 kan wọ́n gbé lọ kóòtù láàsì ní nígbà wá táṣìírí wọn tí bí ò ṣe fúrákàṣì pé mo ṣe rẹ ni torí sí ni ó jáde náà Olúwa àwọn tọmọtọmọ kíkọ́ mọ́ kọ́ màgá zùpọ̀ bó ṣe máa ń gbàdúrà yà bá ṣe ọwọ́ yẹn bá mo jọ́ ní Facebook wọ́n analyze gbogbo show wọ́n gbé show bí show ẹ̀ ò make sense ni kò make sense ni báwo ló ṣe mọ àwọn ọmọ ọ̀tá kí ló tí wọ́n náà fi lọ́mọ ọmọ ọ̀tá òde dáìdè ńgbà tó ti fi owó gbé kokéènì owó tó ti lo ẹ̀wọ̀n tó ṣe tó máa lo ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọdún méje ní Kirikiri ayé gẹ́ yẹn ti bàjẹ́ gbogbo bàjẹ́ kí n tẹ gbogbo èpè tó máa ń ṣe pátá inú ilé ẹ̀ ló wà Adébùkọ́lá at 16 Wàsíù ni gbogbo bí tí n bá ti apply iṣẹ́ fún Wàsíù àní kọ́ máa fún mi bó Wàsíù ṣe mọ́ bí tó apply iṣẹ́ fún ó tún sọ
ẹ lórí burúkú ẹ sábọ́ọ̀dù ló lọ ní tẹ́lẹ̀ èdè omi tó bá ti wáṣẹ́ ó yẹ kó fokùn díẹ̀ ni wọ́n máa dìpọ́tì ẹ̀ látọ́ bá dẹ̀ dé Nàìjíríà ó jẹ́ ṣége yà ò Bọ́lá ó máa tún ẹ̀wọ̀n lọ báwo yẹ kó pe Tinubu dọ̀tún la mẹ́ta Tinubu àbólóṣì nìwọ ni Tinubu tó ti bú pó lájà àlàbó ti gbàgbé ni àkókò sáré olóṣìṣẹ́ fún Tinubu lájàlẹ̀ ó ní Tinubu ló ní àjàlẹ̀ Ìlọrin ó ní Màláíkà ló mánéjì rẹ̀ ní ìṣó tó ti di ọmọ Buhari sọmọ ó ní mental problem gidi ebi mental problem tó dẹ̀ ní tó bá tiẹ̀ níyẹ àgẹ́ bóyá ó fàgẹ́ dáàbò bo ẹni ó mà kò sí ibùtò oníyẹ ìdókò títí olóba ó tún dó driver tó gbé wọn lọ sọ́nà Benin ọmọ ẹ̀gán kọ ẹ̀ ẹ sábàdì wíìsì lẹ́kan ibi tí Ṣọlá wà lẹ́kan wà olórí burúkú gbogbo èèyàn pátápátá ló ti bú lórí Facebook ẹ pé wọ́n dá lóhùn tó bá yẹ pa ní mí ìṣe ọmọ gbọ́ tẹ bá fẹ́ kàdúrà yín ó gbà torí pé mo ti ṣépè ẹ gbọ́dọ̀ pè mí kẹ́ ẹ tọrọ ọ̀darí jẹ́ ìmọ̀ pé lórí burúkú olóṣì àdúrà tí ẹ gan gbà. ṣọ́ṣọ́ ta wà sí wọ́n fún mi ní sátidé àti Sunday mo kàn máa ń wẹ̀ fún kọ́mẹ́dì ni Saturday àti Sunday ẹ sábọ́ọ̀dù ní kọ́ máa fún mi ní long hours you are just lazy you are fucking lazy you are too big to work. You are too big to work. Wọ́n ní ma kọ́kọ́ bú mọ́tò èèyàn. Wọ́n tẹ́bi bá ń lo tí àrọ̀ ọba jíìpù tí wọ́n wá gbé máìkà wà wá kúnnú rẹ̀ wà wá tún gbé bébé káàpù bẹ́ẹ̀ tí gbọ́n ní Olúwa pa wọ́n lọ́mọ. Ó mọ̀ pé gbogbo ìpín orí Adébùkọ́lá ló ń lọ. Ọmọ Wáṣẹ́tì wọ́n ní èpè ìyá ọgbà wọ́n ní kò yẹ kí màmá mi jìyà kémi ọmọ tó ń gbé. Ó rí pé gbogbo ìpín tó ń ṣe orí Adébùkọ́lá ló ń lọ. Ta ni ẹbí tí mo ti mọ̀ pé ó ní mẹ́ta wà ní pé wọ́n gbọ́dọ̀ pè é ẹ sábọ́ọ̀dù ó gbọ́dọ̀ pè mí kí n ṣàdúrà fábólú òun ṣe èrè ni. wọ́n gọ́kọ́ lo nílé tó wà lẹ́kọ̀ọ́ yẹn sọ́ọ̀nì ẹ sọ nínú interview àbí kí n tún gbé interview ọmọ ẹ jáde nígbà mo interview ẹ Dàpọ̀ lónìí Dàpọ̀ Àbídélé òun lónìí ẹlẹ́nu tìporo ó dàbí òkú màálù. Ó dàbí òkú màálù Màláíkà ẹ̀dú ẹ ebi ti díìpù ní pàkẹ́sà yìí ẹ ẹ̀kọ̀ọ̀kan gbogbo wọn dú ẹ Pasuma dú ẹ Wàsíù dú ẹ MC dú ẹ Kókó Zaria gbogbo wọn pàṣẹ ráǹdì ni wọ́n ní jẹ́jẹ́ àwọn làwọn máa ń jẹ́ wọlé olùmọ̀ fòbò bẹ̀ wọ́n. Wọ́n náà sọ pé àwọn ti jẹ gbé tó sọ pé ńgbà tí Kókó Zaria bá wá sílẹ̀ ó ń jí ẹja tútù olóńjí tó bá ti wá tí ilé tí tó bá ti ṣe bẹ̀bí tó rẹ́ǹtì ilé sí lọ́dọ̀ ẹ̀ ó ní yóò wá kó àwọn ẹja yóò kó sínú láìlọ́nù yóò kì í bá pò wo bó ṣe ń sọ̀rọ̀ bí ọdẹ. Olówó tó kọ́ ilé láńlọ́ọ̀dù ìwọ ní tẹ́nàntì ṣe bẹ̀ láńlọ́ọ̀dù wà lọ́bẹ̀ ń kó ẹja tútù sínú àpò. Ó sì kí o ó dẹ̀ láìkí gan fighting báyìí. Mo rí tó yẹ ọmọ lára kìnìkìnì tó wà Nàìjíríà yẹn ó láìkí ẹ̀ kíní kan àwọn gbogbo wọn ló ti bú gbogbo wọn ò fún ẹlẹ́sìn ní kò sẹ́ tó ti bù ó lè rẹ́ni kankan rescue ẹ lórí social media gbogbo wọn pátá ló ti bú àwọn ni pé mi ò ṣe wọ́n ṣe ní màkàsọ́bọ̀ àfi tẹ́ ẹ bá fìyà jẹ mí àfi tí mi ò bá ṣìyà jẹ mí. Ó sọkùnrin tó lè fẹ́ you too violent wọ́n ló lu ọkùnrin yẹn pa gbogbo sórí àwùjọ àwọn ọkùnrin kan wà láyé ebi gan ti dó oko chance wọ́n ti chance mi ọkùnrin á domi lẹ́ẹ̀kan ayọ̀ ọ̀sẹ̀ èmi náà dó ọkùnrin lẹ́ẹ̀kan máa yọ ọ̀sẹ̀ àjọ ń gbádùn ara wa ni mi ní sọ́sìtà náà chance ni àjọ ń play ni ó yí wọn wá dú ẹ gbogbo wọn wá dú ẹ o ti rí gbogbo kó gbogbo wọn pátápátá wọn lájà á lẹ̀ ìbéèrè tí mo máa ń bẹ léèrè ni pé tí ìbá ṣe pé wọ́n kàn ń ṣe àjálẹ̀ ṣé wọ́n lè gbàtí wàá sí gbèmí lọ sí Nàìjíríà ṣó fi àjálẹ̀ lọ mi kó fi lọ mí torí tí mo pẹ́ nu mi ò bò gbogbo pàtì àwọn tá a pa nínú àjálẹ̀ gbogbo ẹ̀ ní ń kà lórí social media pé bàbá rájí ń bẹ lájàálẹ̀ o torí ẹnu mi ò bò ọmọ gba kádàrà wọn ti do ẹ round wọn dẹ̀ tún gba ṣéǹjì tó ní ṣé ó yẹ kó máa bú láńlọ́ọ̀dù tó fún ẹ ńlé ṣé ó yẹ kó máa bú láńlọ́ọ̀dù tó fún ẹ ńlé wèrè wá gbé fọ́tò nìkan wọlé òun mo gbà akílódé mo ṣáà ń lé ẹ láre Turkey SARS EFCC FBI United Nations you have to investigate somebody. She's in Turkey to supply guns
to the Boko Harams. You are just pathetic. You are sick. I don't know what me in Canada wo. We are going to deport you. It's just a miscreant and a nuisance. Or the court case here. How do you do it? Wọ́n ní kíwé rẹ̀ gbọ́dọ̀ wá máa represent ààrẹ mọ́ nígbà tó déwájú adájọ́ tó bí ẹ léèrè pé you dupe this woman that bought car for you tó sọ my lord they punish me they have a jale adájọ́ ní what there are terrorists that was don't come to the court without a lawyer we don't even know your jargons you are saying from your mouth wọ́n mọ̀ tó ń sọ. Bọ́jà ọdún méjì ló fi òdòjọ́ yìí ìmí ò tún bá wọn tó ń plan fún ẹni Wàsíù Gọ́sìn gbé ẹ lọ kọ́tún Canada jẹ́ làmọ́lẹ̀ fún tó pé kò dá ẹ lóhùn rárá irú èmi báyìí mi lè gbé èmi ń dẹ́ ẹ lóhùn Wàsíù gan gbé ẹ lọ sí kọ́tù ó gbọ́dọ̀ mú orúkọ ẹ kúrò lẹ́nu ẹ ṣé Wàsíù ṣẹ̀ṣẹ̀ ìṣàǹsì obìnrin ni bí ìyá àbàdàn gan bá gbogbo lẹ Wàsíù Àdó ó lé àwọn ìrìn lálágbé olórin bẹ́ẹ̀ni gan tí mo dàgbà yìí tí má gbé òbò mi kalẹ̀ fún nígbà mo wà ládínsíbù Wàsíù Àdó mi èyàn máa clean shop èmi gan ní lè sọ irú àwọn okó bá yẹn cleaning shop ni Koko Zaria ó ṣe ń bọ àjáde fẹbi àti ẹ ó bọ àjáde ó gbẹ ó ní bàtọ ó ní Koko Zaria olóbi Sesame Twins ó ní àwọn ọmọ ìbejì ẹ lẹ́pọ̀ báyìí olúwa lọ poison wọn ó dẹ̀ bí Sesame Twins nísìnyí ò gbé kò sẹ́ni tó bí ìbejì tó lẹ́pọ̀ láyé all over the world nísìnyí máa gbé you lie too much. Wà sọ̀rọ̀ mi wà dẹ́sà bọ́ọ̀dù ló sọ ó lé mi sọ wípé ọmọ Ìbùkọ́lá kò ní ríṣẹ́ ní Canada wẹ́n bí fídíò tí mo ti sọ jáde ta ló mọ̀ kó wọ́n dé ó débi ọmọ tí ọ̀nà yìí fi ń dí wà ti Bùkọ́lá èpè ẹ̀ ti pọ̀ jù ó ti dènà ọmọ yẹn bó ṣe wà yẹn Bùkọ́lá bá apply ní McDonald's wọ́n wá ní káwọn ò fún níṣẹ́ Wàsíù lọ kọ́lẹ́tà pé kọ́ mọ́ fún níṣẹ́ Wàsíù bọ̀ bí ó ń tẹ̀lé yìí kí ló ń gbé Canada ni àbí mi ń gbé Canada. You are sick for real. You are mentally sick. Anyway, wèrè díran ni ẹ̀gbọ́n ẹ̀ náà ní wèrè. Wọ́n náà ló fẹ́ náà rẹ̀ sọ. Oko kan wà mo ti ẹ̀ like cleaning shop. Ó ti rí ibi tí obìnrin tí máa pè bọ̀bọ̀ kan ta sí mi tó mọ̀ pé agbájúmọ̀ ni. Mo máa gbé Bible fún ma ní búra pé òun sọ pé odò kí n tó fún ẹ ṣe. Àwọn oko kan wà mẹ́nu ni. Dídólóbò ihò ni ọkùnrin kìbọ̀. Mo ti gbé fọ́kùnrin rí ní Ireland mo ní mi gbọ́dọ̀ gbọ́ pé odó mi lẹ́nu ẹnì kankan kí gbogbo ègún bíbélì alóhùn ò ní sọ àjọ gbádùn ara wa ni torí mi ò ní náà èmi náà ò ní sọ jáde pé èèyàn dó mi náà kò sí wọ̀ pé wọ́n dóyàn àjọ gbádùn ara wa ni ó domira fún mi èmi náà dẹ̀ ṣe àwọn kò clean and shop wà clean your mouth shop and clean ni wọ́n ń pè kọ́ ẹ̀wọ́n lájàlè wọ́n yóò lájàlè ó jẹ́ ṣéjéyà tó wọ́n máa deport ẹ̀ last ó lè rí ìwé Canada gbà pẹ̀lú kéèsì tó wà wọ́n àjọ ẹ̀ then mi ìwà mọ́tò tá a bá sọ pé ó lè rí ìwé Canada padà kó máa lọ Nàìjíríà ó mo rí kí ilé bàbá ẹ̀ èmi ọmọ ajírogun àbí kí ló jẹ bá ń pè rẹ̀ ọmọ jagunjagun nílé bàbá mi ọba ni bàbá mi jẹ 41 ọba ló ti gẹ́ lé yín 41 ọba gẹ́ lé yín ló tún tàràkà 41 ọba ó gẹ́ lé wa ní ìnímọ̀ lò lẹ̀kẹ́ kí máa rìn kiri gbogbo Nàìjíríà pé ọmọ ọba dé sọmọdé ọmọ ọba máa ṣẹ̀wọ̀n orúkọ tí dójú ti ẹbí ẹ ẹlẹ́wọ̀n first class ní kirikiri ọdún 7 ló ṣe lẹ́wọ̀n tọmọ gan òde ẹ mọ̀mọ́ bí mo ṣe burú tó yìí mi sún police station rí èmi ò ń ṣe anything above the law anything about don't do it tó bẹ́ẹ̀ pé owó tútù ló wú ẹ ò ní máa lẹ bọ́ńdù owó lẹ́nu tìpòrò rí bọ́ọ̀kù bí bọ́ọ̀lù ICC very ugly bitch tó bá ti ní dípẹ́ ẹmọ tó máa ń ṣe ni wípé he wants Wasiu Ayinde to call him to call her ìyẹn ò dẹ̀ mẹ́ẹ́ ìyẹn ò mẹ́ẹ́ ìwọ ló lọ gbogbo bá nítorí dákọ́kùnrin tó ṣèyàn kíyàn tó jẹ́ nìyẹn èmi ò ń tó sọ ọkùnrin o ní ìṣìbá wọn ṣe rí ti sọ ọkùnrin pé I love you wọ́n ní joke wọ́n ní kò sí tó bá dì bẹ́ẹ̀ èmi ò ṣe rí o mú gbogbo sákù wọn ò dẹ̀ gbogbo fún wọn one by one irú màlàkà yẹn náà jẹ́ṣẹ́ I was shocked nígbà mo gbọ́ story yẹn ẹ jẹ́ mọ́ ọ lọ o ẹ jẹ́ mọ́ ọ lọ o gbogbo èpè tó bá ṣẹ́ pátá fún mi àtàwọn ọmọ mi orí Adébùkọ́lá ọmọ ẹ ló ń lọ
àti wo rọra ṣe pé fún mi tó bá jáde ní ìsèpè ló mọ máa ṣe ọkọ tọmọtọmọ lẹ ẹ gbọmọgbọn ó ṣe máa sunkún lórí ẹyọ kan ọwọ́ ẹ gbogbo èpè tó ń ṣẹyìn orí ọmọ ẹ ló ń lọ ṣé òpópó ọmọ gẹ́gẹ́ ti dòkú alàyè ó wáṣẹ́ kó rí ọmọ 16 tó máa ń dùn wọ́n ní Dublin ó wá iṣẹ́ kó rí ó wá lèmi òun tẹ́lẹ̀ sí wọ́n kọ́ mi ní dání tébù wọ́n gbé ka dání tébù wá ẹ sábọ̀ lóní kọ́ kọ́ mi ní dání tébù mo dẹ̀ tún kọ́ ha lórí pé mò ń gbé Dublin ni mo mọ ibi tó ń gbé ni ó ní mo rán yàn kọ́ wá kàn dání tébù ẹ sábọ̀ ló kọ́ mi ní dání tébù wèrè ní ó gbókun tó bá ń pe pé ọmọ mi ya wèrè ìdílé ẹ ló ti mú torí mi ò lọ́mọ tó mọ ya wèrè tó bá dẹ̀ tẹ̀ wá ọkẹ́ ọmọ tiẹ̀ wá ya wèrè àkọ́bí ìyá ẹ̀ wèrè ni olùmọ̀ọ́nì òkú síwájú sinimá ìwọ gan ni wèrè ẹ̀gbọ́n gbòòkùn ayé pé fámìlì wèrè jọ ni wá ó rí parí léètì má ṣe pé fún mi o ìfúnná sọ òní ríṣẹ́ tó fi kú àti Bùkọ́lá o má ṣe pé fún mi o mo ò fọmọ ọba mi a máa tẹnu bọ gbogbo tí ó kàn a máa tẹnu kò sẹ́ni tí ò tí ì bù lórí social media tẹ bá wá fún lẹ́sìn ọ̀gá ẹ̀bẹ̀ mi ni mo ti ṣe àwọn èpè lóru ó ṣépè diabetes ń pa eku lọ ká ní bó ṣe ń gbàdúrà tó bó ṣe màdúrà gbà pẹ̀lú mẹ́kàlọ́mọ́ mo kọ àwọn wo gbogbo èdè tó máa ń sọ mo kọ́ lẹ́bi tí mo láyé ẹ̀dí jẹun wọlé. wàláì mo kọ gbogbo èdè ẹ lẹ̀ wàá rí gbogbo èdè ẹ tó máa ń sọ. wèrè ẹ ó ti wo fíìmù dànù ó wo fíìmù dákú ẹ̀fọn mọ́ bá mi wọlé ó ti wo fíìmù dákú very jealous bitch kò fẹ́ rẹ́ni tó ṣe rere lórí fẹ́ẹ́ very jealous bitch ó lówó rí náà ó ń gbé bánánì náà ó ṣẹ̀wọ̀n Libya náà yẹ wá ka gbogbo àwọn sọ gbogbo èdè tó máa ń fọ ìtí mo ráyè èdè mo máa bẹ kọ́ lẹ̀ jẹ́fìn mo máa ń kọ èdè ẹ̀ lẹ̀ wèrè ti wo Nollywood film ẹ̀mí ẹ̀ ti fẹ́ ẹ̀bọ̀ wá ká gbogbo èdè ẹ̀ fún mi ìfún títìrì. Yazobo ṣètìrì Yazobo wọ́n gbé Yazobo Magazobo Mataya Magazobo Mataya Makadasheba mo wà lẹ́yìn ẹ̀ gidi o mo kò kí ni ẹ̀ mo kọ́ lẹ̀ Makadasheba Yezapa dàpẹ́ Zaria ló fẹ́ kọ́ ń bẹ̀ yẹn yé Zaria ó gbọ́tọ̀ wá ní Yezapa Motoria yáyáyá yóò lọ ṣe ọyàn yá èrò ọmọ níyà tí bàbá ẹ̀ ń jẹ́ yáyà gbogbo ẹ̀ ní Mezapa gbogbo èdè ẹ̀ nìyẹn tó bá ti ń sábàdàn àbúrò tó máa ń sọ ní Motoria ọgbà Santoria Campari ó lọ sí ó gbélé Zaria rí Campari ye shataba ye shatam ye shatariba kí ló tó máa ń sọ a ní Magada ye riba ẹbọ tí mo fi kọ́lẹ̀ gbogbo tó ń sọ ẹ́ di pé èdè wèrè ni àwọn èdè ẹ̀pá àwọn wèrè náà máa ń sọ èdè àǹjọ̀nú ni láti fẹ́ ṣe tó bá jẹ́ olúwa yagazubo magazoba Maria magadasheba bẹ́ẹ̀ni yeza papa bẹ́ẹ̀ni gbogbo ẹni tó gbẹdù lọ́wọ́ mi tó gbẹdù lórí mi ẹ bá sì kó ọmọ mọ́tò orí ìyá ẹ bẹ́ẹ̀ni Santoria èèyàn gbélé Zaria ló gbé Zaria ni gbogbo àwọn èdè rẹ ríà ni ríà ló parí gbogbo ẹ̀ pátá ọmọ gbọ́ yẹ kazaparia ayi bẹ́ẹ̀ni
ibeni egbekanse secondary mami gbogbo tó gbẹrù lórí mi santoria campania ibeni mi ò lè rẹ́rìn o mi ò lè rẹ́rìn o yeye Shantariba ani bí ò bá yá ẹ ti rí pé mọ́níyà ni wọ́n bí sí bàbá rẹ̀ yàyà ni bàbá rẹ̀ ń jẹ́ Rúkàyà òun ni ìyá rẹ̀ ẹran ọ̀yà ló ń jẹ ẹ rí pé nǹkan bí ìyà rí gbogbo èdè ẹni tó bọ̀ pé lẹ́yìn ìgbà tí mo wá síbí last ní 2019 ni mo ti kọ́ kínní èdè rí òsì papọ̀ dòní pàtàkì ibeni Magaso Buhari ya wọ́n fìyà jẹ mí ibeni mo voice off television ibeni ọlọ gbogbo tó dùn yín nínú kó máa pa yín lẹ́kùn ṣé mọ̀ pé tó ń dùn ọ́ nínú bùkọ̀ láti ń pọ̀ lẹ́kùn rẹ̀ èmi mọ́ láìkẹ́ àṣẹ kọ́mẹ́dì ó kàn máa ń wọ ẹ̀ ni bó ṣe pé wọ́n ni mo máa ń search page ẹ̀ jù torí bó máa ń search page ẹ̀ pé ṣó ti jáde sórí tó bá ti ń gbàdúrà yẹn bó ṣe máa ń sọ pé wà á ṣe báyìí wà fún ojú pọ̀ Yeye Shantariba ibeni magada ọmọ tó gbọ́ èmi ń ṣe ṣòro fún yẹn kí n fún mi lówó àdúrà Bọ́lá àdúrà gun ò yọ lára rẹ̀ àdúrà ò yọ lára rẹ̀ wọ́n nìkan ó ti ń ṣe kéèsì gún wọn yìí kò lójútùú ó tún ríṣẹ́ ṣe ẹwẹ́ jẹ́ mọ́ ọ lọ èyí tí mo sọ yìí gbogbo ìpè tó bá ṣe orí ẹ̀ ní ó lọ pátá orí ẹ̀ ní ó lọ pátá Yẹ̀ríbà kòkó sàríà yàbàyàbà ibẹ̀nẹ̀ kòkó sàríà Yẹ̀ríbà ibẹ̀nẹ̀ kí ló dé ó dàbọ̀.